Vai. Gbogbo aládọ̀bálẹ̀ wa. Gbogbo aládọ̀bálẹ̀ kábíyèsí báyìí. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Baba rẹ̀ àgbẹ̀. Chief Imam, ẹ dákun interview live interview ní àbíwájú ẹjọ́ 2 minutes 1 minute ẹjọ́. Live. Sorry. Ìyá lóde, ẹjọ́ láti parọ́ tẹ̀fẹ̀ live. This is Baba Ariago of Ogbomoso land. Baba ẹ kú àṣeyọrí sà. Parọ́ tẹ̀fẹ̀ gbogbo àgbáyé níwò yìí báyìí. Ẹ dákun kí ni tẹ́lẹ̀ ní láti bá wa sọ láàrin ìṣẹ́jú kan. Ẹ dákun. Ọ̀rà. Babaláwo ò tí fẹ́ sọ̀rọ̀ o.
rẹ̀ níbo báyìí. Ó kí lórúkọ ẹ̀ fóònù ò ní pẹ́ kú, fóònù ò ní pẹ́ kú, fóònù ò ní pẹ́ kú. Bóyá kò ní kí Lámìdé kẹ́ mọ̀ bọ̀ ká wá bọ̀ ká wá.
These are the chiefs. Yeah, the king wants to address you. One house. Ìgbà tuntun lóde yìí. Ìgbà àlàáfíà. Ìgbà tó jẹ́ ilé inú ẹni ìdájọ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Inú wa dùn fún Ògbómọ̀ṣọ́. Ìgbà tó yẹ pé a máa lọ ní ọgbọ̀n ọdún, ọgọ́rùn-ún ọdún, wọ́n máa sọ àṣẹ. Kábíyèsí o. Yóò sà, ọmọ onídìí. Mara mo ní fíjọ pẹ̀lú mi. Wọ́n ní kábíyèsí, wọ́n ní ẹwà sábà. Àbáṣà ìfọ̀nà náà láì mú ṣe tí ní kẹ́rin kẹ́ bá mi sẹ́yìn. A fi ọpẹ́ àti ìyìn fún wa. Wípé fúnra rẹ̀ tó jẹ́ ọba fún wa ní ìlú Ògbómọ̀ṣọ́. A gbé ọ̀gá. Ọpẹ́ wa ìgbàgbà yìí wa. Àkókò Soun tuntun yóò jẹ wá sí rere. Ní ìlú Ògbómọ̀ṣọ́ yóò dára fún wa. Yóò jẹ wá kalẹ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ yóò máa tẹ̀síwájú. Ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú wa. A máa lọ òkè ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ayọ̀bá kalẹ̀ nírọ̀ dábà rọ̀bà lọ́rùn. Aṣọ lékeleke kìí dọ̀tí. Ọwọ́ náà ọba. Ayọ̀bá kalẹ̀ nírọ̀ dábà rọ̀bà lọ́rùn. Aṣọ lékeleke kìí dọ̀tí. Ọpẹ́ wa tá a dá kọ́lọ̀ ń gbà sáyọ̀ ọpẹ́ fún wa. A kí ọba wa tuntun kú oríire. Ọba Afolabi Laoye. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yàn fún wa Ọlọ́run yóò tù wá dá ìdàgbàsókè dáadáa lásìkò tí wọn l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run kó fi pọ́n alé. Gún ẹ̀mí àlàáfíà kọ́lọ̀ ń bá wa jogún ẹ̀ fún wa. Bismillahirrahmanirrahim. Allahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'u mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal khayru ala kulli shay'in. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Gbogbo olé ni ọjọ́ ẹgbẹ́ ọmọdé gbogbo ẹ̀ lọ́kọ́ lé wọ́n bá pẹ́ títí ẹni ọkọ́ lé àmọ́ níbi kìrìkìrì mẹ́la gbé balẹ̀ ìfọ́ òkú ọjà ní ojú ẹgbẹ́ ọmọdé gbogbo ẹ̀ ní ọ̀dájà ó lé wọ́n bá pẹ́ títí ẹni ọ̀dájà àmọ́ àmọ́jà ifá gbogbo ẹ̀ ní ojú ẹgbẹ́ wọ́n máa ń jẹ́ fọ́lẹ̀ gbogbo òṣùgbó ọ̀rẹ́ ni kọ́ bá jẹ́ ẹni ìkúláyé lágbára olódùmọ̀lì ẹ̀mí kábíyèsí olóò àdé olóyè awoyè kọ́lájọ ológbó kábíyèsí ẹ̀bù ẹ̀kọ́ àṣẹ ní tó parí yóò ní bẹ́ẹ̀ yọ sẹ́bẹ̀ àṣẹ
Hey. Ya dari oya Calm down, you have to calm down now. Everybody. Gbogbo àgbáyé ní wòye báyìí. Alápò of Ogbomoso land. Tọ́ bó nìkan ṣe rí bó lójú ọjọ́ ṣe rí. Lọ gẹ́gẹ́ bó ṣe yọ kọ́ lọ nínú ààfin gbọ̀ngàn Soun. Lẹ́nìí. Àtijọba báyìí. Bẹ́ẹ̀ni. Tọ́ kí ni àmọ̀ràn tẹ́ ní fáwọn aráàlú? Ìmọ̀ràn tá a ní fáráàlú ni pé kí wọ́n cooperate pẹ̀lú Soun tuntun. Soun náà sì ni àsìkò rẹ̀ ọ̀sán wa fún ọ̀pọ̀lọpọ̀ oore nílùú Ogbomoso. Ẹ ṣe kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Abdulrazak Salaudeen Laoye, Chief Alápò of Ogbomoso land. Ẹ ṣe bàbá. This is Baba Are of Ogbomoso land. This is Iyalode of Ogbomoso land. Baba kú oríire o. Mr. Dayo Molana is here with us. What can you tell the people? Àbí ẹja sọ Yorùbá tiwa. Kí ni tẹ́ fẹ́ bá àwọn èèyàn sọ? Àrí tó ṣe náà ni wípé wọ́n ti fi ọba mìíràn jẹ l'Ógbómọ̀ṣọ́ ní òwúrọ̀ yìí. A jẹ́ sí bí àwọn afọbajẹ wọn láwọn ọ̀gá ìjọba wíwòye kan lọ wúkọ́ a rí lẹ́tà bẹ́ẹ̀ ni. Àwọn afọbajẹ àbùwọ́n ọba tuntun wọn láwọn ọ̀gá ìwé kankan tó àwọn ọmọ tó ń ṣẹlẹ̀. Pẹ̀lú gbọ́dá rí náà yẹn tó l'Ógbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀ ló ń fi ayọ̀ hàn. Gbogbo wà lọ́wọ́ lọ. So àgbà sáà ti jọba báyìí. Ẹ ṣeun. Bàbá ìfádà mi lábẹ́ bá dá kọ́ ni. Tọ́ bàbá bó lójú ọjọ́ ṣe rí ní ààfin báyìí. Ojú ọjọ́ dáadáa. Ohun tá à ń fẹ́ tẹ́lẹ̀. Gbádébọ̀ Ifásíkùn láwo fún ọ̀fọ̀ orílẹ̀ máa ìlú Ògbómọ̀ṣọ́ lábẹ́ àrà àbàtò Ògbómọ̀ṣọ́. Orúkọ mi ni Prince Dr. Mọ́bìnú Orí Adébọ́lá Àjànàkọ́ Ọ̀fíìlà alága ìṣẹ̀ṣe Ọ̀yọ́ State. Bàbá kí ló kọ yín? Orúkọ mi ni Ṣàngó ní Yáfà, ọba Ṣàngó Ògbómọ̀ṣọ́, ìwádìí Ògbómọ̀ṣọ́. À ń gbọ́ awuyewuye kan pé àwọn oníṣẹ̀ṣe sọ pé àwọn ò fẹ́ tẹ́lẹ̀. Olúwawo wa ni o ti tọ́jọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ti lọ rẹ̀ bẹ́ẹ̀ láwa náà ní ààfin àti kọ́ gbogbo èrò nù àwọn ọkàn wa gbogbo ẹ̀ láti sọ fún àwọn náà ti gbà tọwọ́ tẹsẹ̀. Ẹ ṣeun.
wọ́n ní ìwé kọ́ọ̀tù kan jáde ní ìdèrò kan. Ẹ̀yìn tọ̀lá gbẹ́kọ́. Ẹ̀yìn tọ̀lá gbẹ́kọ́. Ó dà. Ọba ti dọba nínú Ògbómọ̀ṣọ́. Ọ̀sẹ̀ mọ̀ ọdúnpẹ́. Gbogbo alájèrè ẹ̀. Àbí. Second. Thanks for watching. My name is Tolu Ikushagba, reporting for Parrot FM. Miss Babatunde, live 700. Okay, thank you. This is Ogbomoso, Soun to be precise. We are making history today at Oba Afolabi Laoye, ó ti jọba wa nínú Ogbomoso lẹ́ni. All Ogbomoso in diaspora.